Kò jẹ́ tuntun wípé gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa tó rẹwà dáadáa tó jọmọ ìpínlẹ̀ Edo ṣùgbọ́n tèdè Yorùbá dún ṣáká lẹ́nu rẹ̀ ìyẹn Mercy Aigbe fẹ́ Alhaji Adekas Adeoti táwọn èèyàn mọ̀ sí Adekas tó jẹ́ mákẹ́tà tó máa ń gbé eré àwọn òṣèré síta. Bó tilẹ̀ jẹ́ pé Mercy Aigbe kọ́ ni ìyàwó àkọ́fẹ́ arákùnrin náà tó sì ti ní arábìnrin tó ti ṣàbíamọ fún kó tó di pé ó fẹ́ Mercy Aigbe tóun náà ti fọ́kọ orí tẹ́lẹ̀ ìyẹn Gentry kó tó di wípé tírélà gba àárín wọn kọjá lẹ́yìn tó bí Ọlájúwọ̀n fún Gentry. Oríṣiríṣi awuyewuye ló lọ lórí ẹ̀rọ ayélujára nígbà táwọn èèyàn gbọ́ pé Mercy Aigbe fẹ́ Alhaji Adekas Adeoti táwọn kan sì ń gbèsè ẹ̀yìn ìyàwó àkọ́fẹ́ Adekas táwọn kan sì ń gbèsè ẹ̀yìn Mercy Aigbe wípé mẹ́lọ Ọlọ́run wí o àti pé ẹ̀sìn mùsùlùmí tàlàjì ń ṣe ó fààyè gbà láti fẹ́ iye ìyàwó tó bá lágbára rẹ̀. Nígbà tí Alhaji ti sọ pé ní báyìí Alhaji Adeoti sọ pé táwọn olólùfẹ́ Mercy Aigbe ò bá wéré tóun gbé síta òun máa fẹ́ ìyàwó kẹta ni o tóun kò bá rí àyípadà lórí iye àwọn tó ti wéré náà wọ́n ti pọ̀ sí i. Èyí ló mú káwọn olólùfẹ́ Mercy Aigbe lọ tètè lọ wéré náà tí wọn kò fẹ́ kí Alhaji fẹ́yàwó lé Mercy Aigbe. Ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tálàjì sọ nínú fọ́nrán náà? Ẹ jẹ́ ká mú lábala àríwísí comment section. Ẹ má gbàgbé àti share fídíò wa, like àti subscribe sí channel wa yìí. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́ àmọ́ lóore.